Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ ẹ̀ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Ǹjẹ́ ẹ̀ka ni mi ò máa dó fọ́tílé gbangban òtítà lé ni mi ò máa rẹ̀ rò mẹ́sọ̀. Ààrẹ yìí rẹ̀ ọmọ yẹ́gúyẹ́gú ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹ́dùyẹ́dù èyí tó fún pin bí ẹgbẹ̀wò ni iye ọmọ yẹnuyẹnu. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí pẹ̀tukú dédé àkókò yìí. Àánú Ọlọ́run alààyè ò ní fi wálẹ̀. Bàbá ti ń lọ láyọ̀ ká mọ̀ bọ̀ láyọ̀ akóǹgbẹ lọ́tún lósì. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ ni yóò parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ànífẹ́ nìkan ọ̀kan dárò ẹnì kankan láàrin wa jàǹbá ò ní ṣe wá. Wọn ò ní jí wá gbé ibi ò ní ṣẹlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ wa ẹni tí ọkàn wá kò ní kàn wọ́n lágbára Ọlọ́run. Mo kí pé ẹ kú sùúrù. Mo kí gbogbo apá akú àtẹ̀mọ́ra rétí bí ṣe ń lọ káàkiri Ọlọ́run nínú àánú ẹ̀ kò ní fi wálẹ̀ àní bá gbà lọ. Ọ̀dà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin mímọ̀ bóyá yìí náà gbọ́ páwọn mọ́gàjí Ìbàdàn wọ́n fọ̀rọ̀ léde wọ́n ṣe kìlọ̀kìlọ̀ f'Aláàfin Ọ̀yọ́ pé bàbá dàgbà ju bàtí onírù ọmọ ẹni là á bọ̀ fún àti pàápàá pé àgbàlagbà gbọ́dọ̀ mọ̀ sí láńgbáláńgbá. Wọ́n níbi tá a bá pè lórí kò yá fi bẹ tẹ́lẹ̀ a sì gbọ́dọ̀ sọ pé ayédáyé ọ̀làjú ká máa dojú egbò délẹ̀. Wọ́n lọ́rọ̀ tí kábíyèsí sọ nípa pípe àwọn kan ní aládé páálí gbókù díẹ̀ káàtó láti bẹ̀rù láti wá wọ ọ̀rọ̀ ta ni alága ọ̀sálága ìgbìmọ̀ lọ́balọ́ba níwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí kò sálága ìgbìmọ̀ lọ́balọ́ba ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Ẹ̀já kọ́kọ́ yẹn tí àwọn mọ́gàjí Ìbàdàn sọ sókè náà níbi ọbẹ̀ oge náà nìròyìn tó jáde ọ̀hún. Ìbàdàn mọ́gàjís have cautioned the Aláàfin of Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Òwòadé over alleged disparaging remarks directed at Governor Ṣèyí Mákindé concerning beaded crowns presented to elevated chiefs in Ọ̀yọ́ town. In a joint statement on Tuesday, Magaji Abbas Oloko and Magaji Ademola Olasomi Oladosu expressed concern over the monarch's reference to the crowns as Ade Ipali, describing the term as ridiculing and disrespectful. They maintained that the elevation of chiefs and presentation of beaded crowns were conducted in line with tradition and due consultation, stressing that similar exercises have been undertaken in Ibadan land with the consent of the Olubadan of Ibadan land. The Magajis warned against comment capable of inflaming tensions or undermining constituted authority, urging restraint, mutual respect, and collaboration among stakeholders to sustain peace and development across Ọ̀yọ́ state. Wọ́n lẹ́nikẹ́ni tó bá ń fẹ́ àpọ́nlé dandan ni kó ná ọ̀pọ̀ ọmọlàkejì rẹ̀ lé ntí ó mú wa gbógun tàbí kọjú ìjà sí gómìnà ìpínlẹ̀ ntí ó mú wa di ọ̀tá gómìnà tàbí di ọ̀tá ìjọba. Wọ́n ló yẹ ká rìn jìnnà sí dáadáa, wọ́n ló yẹ ká sá fún dáadáa. Wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí Aláàfin ó gbìyànjú
láti pínra rẹ̀ lé torí pé bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké ẹni tí ò kí ni káàbọ̀ olúwa rẹ̀ ló pàdánù kú ilé wọ́n ní láti máa bu ẹnu àtẹ́lu àwọn adé kan pé adé páálí ni ó jẹ́ ọ̀rọ̀ tí ó tó ń ta àbùkù bá àṣà àti àjogúnbá nǹkan ilẹ̀ káàrọ̀ òjíire torí pé gbogbo àwọn tó dádé nígbà tí gómìnà fún lọ́pàá àṣẹ gbogbo pátápátá ilé kọ̀ọ̀sà ìbá àṣà mu àti pàápàá gómìnà kọ́ ló sọ pé kí wọ́n wá dádé ìfúkolókò ìfọ̀rọ̀wérọ̀ ìfọ̀rọ̀jomitó ìwádìí ìjìnlẹ̀ wáyé síwájú adé dídé àwọn onílùú lọ́wọ́ bá gómìnà pé ó tó bẹ́ẹ̀ àwọn náà ti dàgbà tó òkété àwọn ti tó dáléyà ọmọdé àwọn ti tó lọ́kọ kí wọ́n fáwọn lọ́kọ tiwọn so having said that àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ láti ilẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe dẹkoréètì gómìnà Ṣèyí Mákindé yóò yà yín lẹ́nu díẹ̀ ẹ̀yin náà jẹ́ ká wo ká gbójú ayọ̀ sókè ká wàrà tán fi gómìnà dá now mbẹ́rin tí wọ́n kọ́ bẹ̀ mbẹ́rin tó gbé jáde Dynasty 89.9 FM fans rédíò yìí Ọ̀yọ́ ló wà ẹ wo ohun tí wọ́n ṣe fún Ṣèyí Mákindé Sẹ́ríkì Mọ̀náfìkì àti Mọ̀dàrú of Ọ̀yọ́ State Ọlọ́run yóò wọ ọlá oṣù Ramadan tá a wáyé Ọlọ́run yóò bá wa san yín ní ẹ̀san tó bá tọ́ sí yín o torí wípé ìlú Ọ̀yọ́ kì í ṣe ìlú tí èèyàn kan lè pín yẹlẹyẹlẹ o Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi o ìlú Ọ̀yọ́ kò ní bàjẹ́ o gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí ó ń tọ́ka sí wípé ara ń kàn Ọ̀yọ́ o ara ń kọ olúwa mi ara ń kan Aláàfin bára ọ̀bá kan láàfin Aláàfin ò ní gbàgbéra kó mọ pa àwọn kan láládé páálí ọ̀rọ̀ tó yẹ kọ́ ọmọ kékeré ọ̀sọ́ kákan kó ọ̀rọ̀ tó yẹ kọ́ ọmọdé ọ̀sọ́ ká bá wí well gàgà gúgú kọ́ làtùpà ẹni ọba lépo ní tanná alẹ́ ọ̀pàdé àgbà lọ́nà ó ní ọkọ̀ ọlọ́gbọ́n bó bá jágọ̀ ló bá dàgbà ńkọ́ ṣé bí ntẹ́ èèyàn bá ní ni yóò fi tọrẹ ntẹ́ èèyàn bá ní kì í yáàyàn wọ́n já mọ̀ wípé àwọn èèyàn wọ̀nyí ojú kan wọ́n sùn sí tí wọ́n kọrí sí having said that ntọ́ ní tilé ìfẹ́ gbà lọ́wọ́ wọn àti mọ́ because ká ní wọ́n sọ ni ó possible ká san fún wọn àìwá sọ yóò wá jẹ́ ká san fún wọn ju ní tí wọ́n béèrè lọ náà pé bẹ́ẹ̀ yẹn bá sọ pé òun fẹ́ nǹkan àwọn bá sọ pé ó ṣeun ẹ̀mẹ́wàá lọ́mọ bẹ́ẹ̀ má bínú tó wà pé ó ti tó o tún gbà ó mọ̀ bóyá tẹ́ Ọlọ́run ni kí wàá lásán fún wọn òun náà ni wípé ní tí wọ́n béèrè fún á san fún wọn jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ kan láti Ọ̀yọ́ náà lọ kọ́ ilé yìí Malik Berry ló fi ṣe tiẹ̀ ọ̀dà ẹ̀já kọ́kọ́ wo ti ilé tó pe rẹ̀ ní akékaka yìí ẹ̀yin náà wo nǹkan ò ní breaking news Igwe Adolphus fires back at Ooni of Ife akékaka lọ́kọ́ when royal fathers are talking in Nigeria I don't think someone of slave ancestry should be talking. Igwe Adolphus fire back at Ooni of Ife. Well, to the best of our understanding, èmi ò ríbi tí ẹnì kankan lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti sọ gbólóhùn yẹn. Ṣùgbọ́n táwọn ọmọ Ọ̀yọ́ bá ti fẹ́ káwọn ní lábùkù rí Ọ̀ọ̀ni fín sọ̀rọ̀ sórí àpèrè Oòduà wọn ò fi ara wọn kọ́ nǹkan kan sẹ́mọ̀ pọ́ ọmọọba kì í dá nìkan ràjò ọlọ́wọ́ kọ́kọ́rọ́ kì í fi kọ́gi èèyàn ní fi kọ́ lọ́pọ̀ gbà wọ́n wo ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ wọ́n fi kírètì ìṣẹ̀lẹ̀ tó yẹ kó tán fẹ́ kó ṣẹlẹ̀ lọ́pọ̀ gbà wọ́n wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n parọ́ mọ́ ègbùsùn jẹ́ wọ́n yí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ padà láti paint Ọ̀ọ̀ni black àwọn òbínú rí wípé ntàfìjà ń bẹ lọ́wọ́ tiwa àwa yìí sì jàjẹ́ bí àwa yìí sì ráràbù ẹni tí ò lágbára ni mọ̀ ń ráràbù yọba yẹ yọba bá bẹ́ẹ̀ ó ń tán ò lè sọ̀rọ̀ fúnra lára ẹni torí tó bá lè sọ̀rọ̀ láyé ìgbà kan tá a wà ń kékeré tá a máa ń fè bú sayọ̀ bí èèyàn kan bá ti bú mi tó bá ti dùn mí pọ̀ orin mọ̀ ọ́ máa ń kọ fún ọ̀sọ̀mọdé ọ̀jẹ̀ ń lè bú ọ̀sọ̀mọdé ọ̀jẹ̀ ń lè bú
ó sojú jíjì bíi tòkú ẹ̀kẹ́ yọ pálọ̀ yọ yàrá ọ̀sọ̀mọdé ọ̀jẹ̀ ń lè bú. ìyá yẹn lẹ́nu sómsómú bí ẹni fi sìgá ràn ná bí ẹni fi sìgá ràn ná bí ẹni fi sìgá ràn ná. ìyá yẹn ẹlẹ́yìn gbákùngbàkùn bí ẹni ìdèrò fún tasín bí ẹni ìdèrò fún tasín bí ẹni ìdèrò fún tasín. láyé ìgbà náà tá a máa ń ṣeré mọ́dé tá a máa ń búra wa. now ẹni tí agbára tí ò bá wá káyé bú ẹkún ni wọ́n máa ń sun. kò ní dáa fún mọ́mí ẹ kò ní dáa fún dádì ẹ. gbogbo eléyìí ò sí nínú intanṣọ. now eléyìí tí àwọn Ọ̀yọ́ resort sí nìyẹn n táwọn lè ṣe ń tiwọn nìyẹn torí wọ́n ti wò wípé ara àjàlẹ̀ yín wà. àwọn táwọn dẹ̀ ń bá pòórè àwọn ò lè dá wọn mú. ẹ̀já tó wọlé yìí látọ̀dọ̀ ẹrúbílé lọ́yọ̀ọ́ ọ̀kan nínú àwọn ẹrú Ọ̀yọ́ òun náà lọkọ ilé yìí Malik Berry ló porúkọ rẹ̀. ó ní someone should go and tell the idiots in Ile-Ife that there is nothing like southern Nigeria. Ooni of Ife cannot be forced on Ala Igbo as cultural and symbolic anything. The worldviews of the average Yoruba and Igbo are very different. The culture too is very dissimilar. Now tẹ́ bá wò dáadáa ẹ rí wípé ẹni tí ìfà òtọ́ sí ní pé lára mù tí Ọ̀yọ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa amalgamation wọ́n á ní northern protectorate and southern protectorate. ṣùgbọ́n ní ìsìn tí ò sí ọ̀rọ̀ amalgamation mọ́ wọ́n ti gbàgbé pé northern part of this country ó ń bẹ southern part of this country ó wà. ńgbà wọ́n fẹ́ yan president lọ́dún 2023 wọ́n ní ìsàlẹ̀ láti mú ìsàlẹ̀ tán wá láti mú ìbáàjẹ́ yá Ìgbò ìbáàjẹ́ south east ìbáàjẹ́ south west ìbáàjẹ́ south 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 ní south ń jẹ́ lókè ọ̀yà àwọn náà ní north central wọ́n ní north east wọ́n sì ní north west. ó túmọ̀ sí pé ìpín méjì náà ló wà ọ̀tẹ̀ níjẹ́ ló ń pè gbogbo wa la lórúkọ bàbá fẹ́rẹ̀ níjẹ́ ní káwí ìwò ní ti kápọ̀ bá ń pè ọba ọba ń pè ọlọ́yọ̀ o ọba ń pè ọlọ́yọ̀ o bàbá rẹ̀ níjẹ́ ní káwí. now ṣùgbọ́n torí pé àwọn nǹkan yóò fọ́ọ̀lù sọ́dọ̀ àwọn Ọ̀yọ́ ọba wọn ò nítumọ̀ wọ́n ti jẹ ọba wọn tán wọ́n ti bà ọba wọn jẹ́ tán wọ́n ti sọ ọba wọn di yẹpẹrẹ tán wọ́n sì tó ń yẹ̀yẹ́ ọba wọn sí i torí pé ẹni tí ọ̀pọ̀n bàbá ẹnìkan lé kó lè expect kí ọmọ ń bàbá náà wá pọ́n bàbá tó náà lé ẹ sì wá wò ó ọmọ bàbá ń bàbá lè lẹ́nu ju ìwọ tó tàbùkù bàbá ń bàbá lọ ńgbà tán bá padà gbá ọmú agbára rẹ ò ní ká so gbogbo òkú tán sọ sórí òrùlé yìí kí wọ́n lè bá gbọ́ tẹnu onílé ni àti pàápàá àbàrá kéèké wọn fẹ́ fi gba ní wọn fi ń gba ní ńlá àbàrá kéèké tán wà fi ń gba ní ńlá yóò sojú wúwo wà ṣebí bí lóòdùn tó di òròjú kó síbi táàtì rọmọ tálákà tí ó rò díẹ̀ mu ọ̀lẹ́ òdùn wọ́n ń fi kan rá méwé Ọ̀ọ̀ni kọ́ ló pín Ọ̀yọ́ yẹlẹyẹlẹ Ọ̀ọ̀ni kọ́ ló yan alága àgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀ọ̀ni kọ́ ló gbé adélé èèyàn lórí kí ni tí Ọ̀ọ̀ni ṣe jẹ́ lórí ọ̀rọ̀ yín ẹ̀ ń fóúnjà sílẹ̀ ń gbára pẹpẹ lójú Ṣèyí Mákindé ló yẹ kẹ́ ẹ fèsì ẹ bá lè dá mú ẹ lè dá Ṣèyí Mákindé mú agbára yín ò kó Olúbàdàn ẹ wá rò wípé Ọ̀ọ̀ni lágbára yín ká ìrọ̀ ikú tí ọ̀pá já ní fa yín mú ẹkùn tí wọ́n ní kọ́ lọ mú wá láàyè kó wá fi borí yóò fọn yín nìkun o ẹ ní rí mú mọ́ láyé níbi tí gbogbo agbára tí ó bọ́ lọ́wọ́ yín tán dé ìṣègbè tí yóò bọ́ gan ó ti bọ́ ọ̀rẹ́dì àgọ́ ọ̀já ti lọ àwọn aláwòrò bíi 11 ti lọ Ọ̀yọ́mèsì kan ti lọ bẹ́ẹ̀ bá dọ́gbọ́n mú ìkan má bẹ́ tẹ́ dọ́gbọ́n pàrọwà fún tẹ́ fi ń pa àwọn tó kù láládé páálí bá bẹ́ni tó joyè tí ọ̀kadùn ó sàn ju bá bẹ́ni tí òróyè jẹ lọ ẹ̀ ń dádé ti dádé gómìnà ló gbádé fún wọn gómìnà ló fún ọlọ́pàá àṣẹ gómìnà ló fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì ìyẹn túmọ̀ sí wípé ẹni tí ò dùn mọ́ ni ó forí sọlẹ̀ ẹni tí fàùsì tọ́ sí ní pé lára mọ̀ ibi tí ọ̀kánjú ẹni bá so sí ńlá àti gbé ká ọ̀dà kó tó di pé wọ́n tẹ̀síwájú ẹ̀yin náà ti gbọ́ nípa Ọ̀jájá drinks Ọ̀jájá soft drinks Ọ̀jájá cola Ọ̀jájá orange
lemon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹja fojú ayọ̀ ló ń jẹ kẹ́yìn náà mọ̀ múra sílẹ̀ ládùúgbò yín ẹ̀yin náà bá pàdé ẹ káàbọ̀ padà. So níbi ìpàdé àwọn lọ́balọ́ba níwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún kọjá jòjì sẹ́nìkan gbogbo èèyàn kọ́ ni nǹkan máa ń dùn ún mọ́ torí gbogbo èèyàn kọ́ ló wà destined fóríire gbogbo èèyàn sì kọ́ lóríire ẹlòmíì máa ń dùn ún mọ́ àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọn kì í fẹ́ tẹ̀lé èèyàn tàbí nínú ọ̀tẹ̀ la bí wọn sí torí wípé nínú kádàrá àti àyànmọ́ wọn ò ní ga ju certain level lọ ẹnikẹ́ni tó bá máa ga ju bí tó wà lọ wọ́n máa ń fẹ́ràn ẹni tó bá ti ga ẹni tí kì í sábà fẹ́ràn ẹni tó ga lẹni táyé rẹ̀ ò nítumọ̀ lẹni tí ò ní level lẹni tí ò lè ga ju bí tó wà lọ so ìkanra wípé òun ò lè ga ju bí tó ń gangan wà lọ kò ní nínú dídùn sẹ́lòmíì. Now níbi ìpàdé ọ̀hún òun náà ni ọba kan ti gbé sọ̀rọ̀ wípé ẹ̀yin o tẹ́ ń sọ wípé southwest àbí southern traditional council ọwà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o àwọn ò ṣe southern traditional council kankan o meanwhile ibi tó yìí ò ti yé bàbá ọ̀hún ò ní wípé ńgbà tí wọ́n ó ṣèfilọ́lẹ̀ rẹ̀ president mbembe o gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ó wà ń bẹ òǹgà ló sponsor program wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n ńgbà ọwọ́ ọmọdé ọ̀bá tẹ̀jà gùdù ní pé kí là á jẹ́ tí ìtàn and again ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye bàbá yìí ká tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí òye ẹ já wo fídíò yẹn gangan òun là á mọ́ fàfà ìdí igi là á bá ẹ já kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí tá a bá padà dé ká wá sọ nǹkan tí òye. God bless you all. Now again, they were talking about Southern Traditional Rulers Committee on Health, and the eminent professor Patel was saying that this will become an annual event, what we are doing today, if I heard him correctly. The truth of the matter is that there is nothing like Southern Traditional Rulers Council. If you come here at party and you give money to people on that basis, it's not correct. The South is not the North. We have our system. We need unity in diversity. So that people, so if you want to deal with us in the Southeast. If you have resources for us, give it to us. Don't give it to people who come and say, we are Southern Traditional Rulers Council. Democracy is a representative government. And anybody who goes to present himself without his people is not democratic. So get it. We think that we will do our best. Mr. President, we are going to support this health. Do all we can, but please listen to our cries. May God bless all of us. Now, a kì í dàgbà sí ní tá a bá mọ̀. Àwọn kankan bẹ tó jẹ́ pé ọjọ́ orí ọ̀kan rárá o. Ọjọ́ orí ọ̀kan
àwọn nǹkan kan ń bẹ tí ò yé bàbá yìí lọ́pọ̀ gbà tí pàdé bá ń dùn àwọn kan wà ní o àwọn èèyàn kan máa ń wà ní pàdé ìbáṣepàdé ẹgbẹ́ ìbáṣepàdé iléèwé ìbáṣepàdé ọ̀rẹ́ tó yẹ pé gbólóhùn tí ó dẹgbẹ́rú nìkan ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí ó máa takò dání nìkan wọ́n máa ń sọ ìjọ tán bá ti wá pàdé ìpàdé ó lọ smoothly ìjọkíjọ tán bá ti wá bí kan máa bẹ́ẹ̀ lọ́wọ́ treasurer èló ni gbogbo owó tó wà lákàntì báwo lẹ ṣe ná gbá báwo lẹ ṣe náwo àwọn owó tá a lá ní tẹ́lẹ̀ ńkọ́ èló ló sún sí èló ni ò sún sí àwọn èèyàn wo ló sanwó àwọn wo ni ò sanwó meanwhile àwọn tó wà nígbọnú ètò yìí wà ń bẹ̀. So ní Yorùbá fi sọ wípé ohun ṣẹ́ṣẹ́rẹ́ ní jọ oníṣẹ́ lójú bàbá yìí ní kúkúrú èdè kálukú wà very very entitled to his or her opinion or decision self gbogbo tó bá wù kálukú ní kálukú lè rò ní kálukú lè ṣe ní kálukú lè sọ pé òun fẹ́ràn tàbí òun lọ fún tàbí òun tẹ̀lé bàbá yìí dàgbà tó ẹni tó lè decide lọ́kàn rẹ̀ bóun ọ̀ bá yàn ṣe bóun ọ̀ bá yàn ṣe irú wọn ti kọjá pé wọ́n lè lùsì nǹkan kan mọ́ láyé because gbogbo tán fẹ́ jẹ́lé ayé wọn ti jẹ́ ọjọ́ ti dalẹ̀ already ṣùgbọ́n òye tí òye bàbá ò ní pẹ́ bóyá tí wọ́n bá fẹ́ fún wọn lówó ní South East gbogbo ọ̀rọ̀ gbogbo náà orí owó lọ dálé lórí wọ́n bá fẹ́ fún wọn lówó ní South East kọ́ mọ̀ jẹ́ pé ọ̀ní ọ̀bà wọn pín ń bẹ̀ bíyà òun wò pé bóyá tẹ bá fẹ́ fún wa lówó through Southern Traditional Ruler Council ńlẹ̀ máa fún wa gbà pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni South West wà lọ́tọ̀ o South East wà lọ́tọ̀ o ǹdẹ́ bá fẹ́ fún wa ní South East àwa ni kẹ́ ẹ fún o kì í ṣe pé Southern kìnìún kan lè máa dá kó lè máa kó papọ̀ o so eléyìí ti tàn mọ́lẹ̀ sọ́pọ̀lọpọ̀ nǹkan kí wá ló dé kí ló fa tó tónu òun ni pé àwọn ọmọ Ọ̀yọ́ they were so excited torí àwọn ọ̀rọ̀ torí gbólóhùn yẹn nìkan wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́n ká jáde lórí social media because anything tó bá lè tàbùkù ọ ni ní ìdùnnú tiwọn àwa ní gbogbo tó bá lè tàbùkù Aláàfin kó má jẹ́ dùnnú àti ìwúrí tiwa náà torí bí yóò ṣe fẹsẹ̀ kọ́ náà làwa náà máa wà láàmú gbàdúrà jàre bá tiẹ̀ wà torí pé bó bá fẹsẹ̀ kọ́ tó fẹnu gbálẹ̀ kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan ràn mí òkú sì ṣe tẹ́ ní ọjọ́ tó fọ̀ ẹ ń bá jẹ lábẹ́ kínní kan ni wọ́n mọ̀ pé ó ń ṣe kínní kan having said that bàbá yìí sọ̀rọ̀ lọ His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ní ètò Ògúnwùsì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló sọ̀rọ̀ ńbẹ̀ pé lábẹ́ bí ti wù orí ẹni tí ó bá dùn mọ́ tàbí tí ó tẹ́ lọ́rùn ó free láti yẹ̀bá ṣùgbọ́n Southern Traditional Council ó exist ó dem function dáadáa and again president lọ inaugurate tí ààrẹ ọ̀bá rí tó dá ń bẹ̀ kò ní tẹ̀lé wọn gómìnà Hope Uzodinma bí ọ̀bá rí tó dá ń bẹ̀ kò ní tẹ̀lé wọn ìpàdé eléyìí tó wáyé kàn yìí ìpínlẹ̀ Ògùn ló ti wáyé àwọn ọmọ Ọ̀yọ́ tí ń sunkún yìí Aláàfin bẹ́ẹ̀ òun náà participate ń bẹ̀ ìpàdé òun wọ́n ń gbé káàkiri ni ká ní ọ̀tẹ́ lọ́rùn kí ló dé tó fi lọ ṣùgbọ́n n tó hàn sí gbogbo wa ni pé lẹ́yìn ìpàdé ọ̀hún ń lọ̀rọ̀ ta alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tó ẹ̀sẹ̀ wáyé lẹ́yìn ìpàdé ọ̀hún ń làwọn aláhoró tó gbadé lálágọ̀ ọ̀já tó gbadé lọ́yọ́mèsì tó gbadé so gbogbo àwọn eléyàn ló bí ẹ̀tanú tó bẹ̀rẹ̀ lójijì àti pàápàá lẹ́yìn ìpàdé ọ̀hún náà làwọn ọmọ Ọ̀yọ́ issue statement àbíná gbé ọba àwọn lọ ilé ẹjọ́ pé kó má lọ pàdé kankan mọ́ kó má lọ òde kankan mọ́ kó fìdí pagbá sílé táwa fi ń sọ fún wọn wípé wọ́n fẹ́ sọ bá wọn da ọba abúlé ni like I said níbi tí ètò yẹn ti ń lọ náà ni àti láwọn ọba láti apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí South East South tí wọ́n sọ̀rọ̀ lórí pé Traditional Council Southern part ó wà àbí ò sí ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu wọn àná lódùmarè ò ní fi sílẹ̀ o God bless you mò ń bọ̀. Eminence Engineer Dr. Eberechukwu Orji, the Ezaro of Arochukwu Kingdom and the Publicity Secretary of the Southern Nigerian Traditional Rulers Council.
like the Ooni said, the Southern Nigerian Traditional Ruler Council is a movement, is a journey comprising members from across the entire southern part of Nigeria. The Ooni is our chairman. We have the co-chair, Obi of Ogunugu, from the southeast. We have King Jaja of Opopo, who is from the south-south. And we have eminent traditional rulers from across the southern parts of Nigeria who have come together to advance the cause of the Southern Nigerian Traditional Rulers Council. So let us put it on record and put it on record very clear. The president was part of the inauguration of the Southern Nigerian Traditional Rulers Council. It happened in Owerri, and we have representatives of both the press, the government, and stakeholders in that inauguration. Since that inauguration, the Southern Nigerian Traditional Rulers Council has been moving. We have had our AGM, which happened in Ogun State. We have had several activities together. So please, for the purposes of clearing any doubts, the Southern Nigerian Traditional Rulers Council exists. The Southern Nigerian Traditional Rulers Council is united with traditional rulers and royal fathers from across the entire Southern Nigeria, all ably represented here. So please, let's put that record straight and correct that wrong impression. This is the first of its kind, and we want to extend our hearty congratulations to Mr. President for bringing us together, and we are really excited about this movement that has started. It can only be better and positive going forward. Ẹ káàbọ̀ padà àbí bọ́kọ̀ọ̀kan òrè jìnrìn bọ́kọ̀ọ̀kan òrè jìnrìn ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ ọjà Òyìngbò kò mọ̀ pé nìkan ò wá o gbogbo nǹkan tó bá wù àwọn ọmọ Ọ̀yọ́ àwọn ẹrú Ọ̀yọ́ àwọn bàrìbọ̀ Ọ̀yọ́ àwọn Fúlàní Ọ̀yọ́ gbogbo nǹkan tó bá wù wọ́n kí wọ́n sọ ọba yín ò sí ńbẹ̀ náà nù bóyá torí pé kò bẹ́gbẹ́ pé bóyá torí pé kò tẹ́gbẹ́ bóyá torí pé kò ní charisma ọba kákó sí Damask nìkan kọ́ ni wọ́n ń pè ní gẹ́rẹ́ bí bàbá yín bá fẹ́ sọ̀rọ̀ ń ta bí kò gbé tọ́ parí kó tó pe gbólóhùn kan jálẹ̀ tẹ́ bá fẹ́ ká bá yín kì í bọ́ lé díẹ̀ sí á bá yín tẹ́ bọ́ ọpọlọ yín máa tó set kábíyèsí yín ò lè sọ gbólóhùn kan jálẹ̀ bí ìgbà tí ọ̀kadà ò kíkì dáadáa kó tó wí gbólóhùn kan jálẹ̀ gbólóhùn mẹ́ta tí ó tò papọ̀ kò ní mọ ọpọlọ dání kò ní dóko as a sentence so mi ò rò pé ẹ gbìyànjú láti wá àwọn tí ọmọ present wordings statement fún kábíyèsí yín ọ̀rọ̀ wọn ò lè lówó ra díẹ̀ níta so kàkà kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ yọ ìtìgì ojú yín ìṣẹ́gbẹ́ ojú ẹni ẹlẹ́nilẹ̀ ń wá káàkiri àwọn kan ní kò sí gbìmọ̀ lọ́balọ́ba ní south torí pé ẹ̀yin ọ̀bẹ́gbẹ́ pé torí pé ẹ̀sẹ̀ ń bẹ̀ torí pé wọ́n ti yàn yín mẹ́bọ torí pé ẹ̀kúnjú òṣùwọ̀n torí pé ẹ̀yẹ̀dé torí pé atújọ nìyí torí pé jẹjẹrẹ ní bẹ́ẹ̀ bá ti ríbi tẹ́ẹ̀tì jẹ ẹ̀ bá bẹ̀ jẹ́ ni gbogbo àwọn tí wọ́n gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ wọ́n gbé pàdé ìgbìmọ̀ yìí kalẹ̀ wọ́n láfojúsùn ńgbà táwọn onísùnmọ̀mẹ́ tí wọ́n ń tìlú kan wọ̀lú kan wọ́n ti Kogi state wọ Kwara state wọ Ekiti state are you telling us pé ọba àdè tí ìjọba ìpínlẹ̀ Kwara ìjọba Èkìtì bá tán bá láyà àsìkò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kogi ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ́ba àdè tán bá láyà àsìkò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ondo àti ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó súnmọ́ wọn lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àwọn ajínigbé tó gbòde kan so ńgbà tó ọmọdé yín ò tó jàgùdù mọ́ ní sunkún lájẹ gan lájẹ tí ìtàn tó jagbára Ọlọ́run lọ
kò sẹ́ni tó gbàdúrà pé kẹ́ ẹ jí kò sẹ́ni tó gbàdúrà pé kẹ́ ẹ wake up kò sẹ́ni tó gbàdúrà wípé kẹ́ ẹ tẹ̀lé gbẹ̀yìn kẹ́ ẹ sì ń tẹ́gbẹ́ yín ń ṣe àdúrà tá à ń gbà ní pé kójú yín ọmọ ńlá kẹ́ ẹ mọ́ gbọ́n kọ́lọ́gbọ́n lè rí mọ́ tújẹ́ bí iṣu tó bá yá yín ẹ ronú sí nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe fún gbèsè ayé ara yín fún lù yín àkàndọ̀rọ̀ Awikonko ló kọ tèmi Àjàó Àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá la bàbá ọlọ́rọ̀ ó ṣe bí bàbá ẹlẹ́sìn ọba tijú àti gbọ́n ṣe ń kẹ́sẹ́ ẹ mọ́ gbàgbé ẹ̀sìn òní tijú àti dá bàbá ẹlẹ́sìn mọ́lẹ̀ ń gbàgede Àkàndá ó tún dìgbà míì náà.